Ìwé mímọ́ wípé ra òtítọ́ kó má sì ṣe tà á. Ọ̀rọ̀ Ọlọ́run alààyè tó ṣetán láti gbọ́ yìí ló jáde láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babatunde Samuel. Tẹ́tí gbọ́ ọ̀rọ̀ náà kó sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ á ṣí Bíbélì wa sínú ìwé Jòhánù orí 11 ẹsẹ̀ 39. John chapter 11 verse 39. Jòhánù orí 11 ẹsẹ̀ 39. Jésù wí pé ẹ gbé òkúta náà kúrò. Màtá arábìnrin ẹni tí ó kú, yes, ó wí fún Jésù pé Olúwa, ó ti ń rùn nísinsìnyí, ó ti di ijọ́ 4, yes, tí ó ti kú. Àkórí ọ̀rọ̀ Ọlọ́run tí mo fẹ́ bá wa sọ ní òwúrọ̀ ni mo pè ní yí kúrò. Yí kúrò. Ìwàásù tòwúrọ̀ sì ní ó pè fún ìyẹra ẹni wò gidigidi. Mo fẹ́ kó o mọ̀ pé nǹkan kan wà nínú ayé rẹ tí wọ́n náà yí nǹkan kan lé. Kíní kan bẹnu ayé rẹ náà tó ti rùn. Lásàrò kú fún ọjọ́ mélòó? 4 a sì ti gbé e sí. Àti wá yí òkúta dí ibojì rẹ̀. Nígbà tí àjíǹde àti ìyè débẹ̀, ó ní ẹ yí kúrò. Ṣùgbọ́n kàkà kan yí, Màtá ń ṣàròyé pé Olúwa, kíní ti pẹ́. Ǹjẹ́ o mọ̀ pé nǹkan ti pẹ́ nínú ayé ẹ̀ tó yí òkúta bò tí Ọlọ́run sọ fún ọ pé kó o ṣí lójú báyìí? Tí wọ́n náà ń fi àròyé, tí wọ́n náà ń sọ pé mọ̀ ti pẹ́. Bó la ti ń ṣe, bó la ti ń gbọ́, kí la yóò sọ nípa tèmi? Èmi tá ti fojú ẹni mímọ́ wò, èmi tá ti fojú ọmọ Ọlọ́run tòótọ́ wò. Ọ̀pọ̀lọpọ̀ ọkọ olóyè pé kó tó fẹ́ yàwó ẹ̀ bí ó ti ṣàṣemọ́sí tóbìnrin kan ti bímọ fún. Ó dẹ̀ ṣe ìyàwó lórí ọ́ọ̀tà, kò dẹ̀ jẹ́wọ́ fún ìyàwó títí tí wọ́n fi ṣègbéyàwó yẹn. Wọ́n dẹ̀ tún béèrè pé ǹjẹ́ aró nǹkan táwọn fi ní so yín pọ̀? Kò sọ̀rọ̀. Ó dè mọ́ agolo, ó fọwọ́ bò mọ́lẹ̀ ní ìrètí pé ohun tó regbé ti regbé, ohun tó regbé ti regbé. Olúwa ń kọ sí ọ láàárọ̀ ìwọ tó bá nírú kéèsì báyẹn. Ihun tó fọwọ́ bò wẹ́, Ọlọ́run sọ pé kó o káwọ́ kò lórí ẹ̀. Jẹ́ kí òórùn yẹ kó rùn jáde báyìí, kó mọ́ òórùn yẹ mọ́ bá àṣekú pa ọ́ létà. Tètè sẹ́tù ẹ̀ báyìí. Àkókò ní fún ọ láti sẹ́tù ẹ̀ báyìí. Yí kúrò. Kí ló yí òkúta bò nínú ayé ẹ̀? Àti ṣe ìgbà èwe wo ló yí òkúta bò tó ní láti jẹ́wọ́ ṣùgbọ́n tó jẹ́wọ́? Mo fẹ́ kó mọ̀ pé èyí léwu nínú ayé rẹ̀. Àwáwí ojoojúmọ́ ló ń ṣe. Àti ń gbọ́ àti ń wí. Èmi tó ti ń fojú rẹ̀ wò. Èmi tó ti ń fẹ́ ojú yìí wò. Àti wá ń gbọ́ pé wọ́n sọ pé mi mo lè dẹ́rù nǹkan báyìí wò. Kò ṣeé gbọ́. Mi ò ní jẹ́wọ́. Ǹjọ́ mọ̀ pé n tó jẹ́wọ́ yẹ. Mo gbàgbé pé òun náà ni ó gba ọ̀run lọ́wọ́ rẹ o. Jésù náà ń kọ sí ọ báyìí. Jésù dé etí ìbòjì tó sin báyìí. Ìntó ti sin lọ́jọ́ pípẹ́ yẹ tó dọwọ́ bò. Jésù ń kọ sí Ọlọ́run ọ̀bí. Jésù ti dé etí ìbòjì tó sin pamọ́ lówùúrọ̀ ẹ̀. Lọ́jọ́ pípẹ́ pé kò sí. Àkókò ní fún ọkọ láti máa ṣe àwáwí. Àṣìṣe ìgbàyẹ Ọlọ́run sọ fún ọ pé kò sí lójú ẹ̀. Irú èèyàn tó jẹ́ sẹ́yìn yẹ Ọlọ́run sọ pé kò sí lójú ẹ̀. Tó jẹ́wọ́ Ọlọ́run sọ pé kò sí lójú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló sọ pé ó ti sẹ́yìn ó ti gbélé ọmọ ẹ̀ kúrò. Ìgbà tó dẹ̀ pàdé ọkọ, ó dẹ̀ fi ọkọ láì jẹ́wọ́ fún ọkọ. Ọkọ sì fẹ́ tinútinú kan láì sọ fún ọkọ títí di òní lónìí pé òun sílé ọmọ nínú ọmọ. Gbogbo oríṣiríṣi tẹ́sì náà ti ṣe tí wọ́n dẹ̀ sọ pé kò sí ní tó sọkọ, tó dẹ̀ ṣe pé àwọn dókítà bá discover pé bóyá wọ́n ti gbélé ọmọ ẹ̀ kúrò, yóò lọ bá wọn pé káńdà kọ̀ọ̀kan ṣe olókùú òru pẹ̀lú òun pọ́kọ́ ò gbọ́dọ̀ mọ̀ pé òun nílé ọmọ mọ́. Ọlọ́run dé etí ìbòjì tó sin báyìí. Ọlọ́run sọ pé kó jẹ́wọ́ ẹ̀ báyìí. Jẹ́wọ́ ẹ̀ báyìí. Sẹ́tù ẹ̀ báyìí. Tètè sẹ́tù ẹ̀ báyìí. Mọ́ bàkú. Ọlọ́run fẹ́ gbóòórùn ẹ̀ so that ayé rẹ̀ ó lè bọ́ kúrò lọ́wọ́ ìnira. Ayé rẹ̀ ó lè bọ́ kúrò lọ́wọ́ tó lè bà ọ́ láyé jẹ́. Ayé rẹ̀ ló bọ́ kúrò lọ́wọ́ tó lè mú káyé rẹ̀ ó ṣèdè gbẹ̀yìn. Ọlọ́run bọ́
ọ sọ̀rọ̀ lówùúrọ̀ ẹ̀ kété tí Jésù dé etí ibojì Lásárù Jésù sọ pé gbòòsó ó ní ẹ sì ṣùgbọ́n Màtá dúró Màtá ní Olúwa yóò ti máa run tọ́pọ̀lọpọ̀ ti ń gbọ́ mẹ́sẹ̀jì lórí àtúnṣe báyìí ó ti pẹ́ ṣùgbọ́n àròyé rẹ̀ ni pé Olúwa kíní ti pẹ́ ta ní bá mi gbọ́ pé mo dẹ́rù nǹkan báyìí wò Ọlọ́run sọ fún ọ pé kò fi àròyé yẹn lẹ̀ báyìí Ọlọ́run sọ fún ọ pé kò fi àròyé yẹn tì báyìí ohun tó ń ṣàròyé lórí ohun tó fi ń ṣe excuse tó fi ń kẹ́wọ́ lórí àṣìṣe àtijọ́ tó yẹ kó jẹ́wọ́ ẹ̀ tó jẹ́wọ́ ẹ̀ Ọlọ́run sọ fún ọ báyìí lówùúrọ̀ wípé kó lọ jẹ́wọ́ ẹ̀ báyìí wípé kó mú àròyé yẹn kúrò kí Olúwa kó lè bá wo ayé rẹ sàn kó Olúwa kó lè bá wo ilẹ̀ rẹ sàn Ọlọ́run ń dúró létí ibojì ohun tó gbé sí báyìí Ọlọ́run lè sọ pé kò ṣí Ọlọ́run ń bèè lọ́wọ́ rẹ pé kò ṣí báyìí mọ́ gbàgbé pé arúléròde olùmọ̀ràn ọkàn òun lọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ń tìtì ọkọ ẹ̀ ó ní ọ̀rẹ́ abanidẹ́sẹ̀ kan tó ṣe pé ọ̀bọ̀tọ́kọ̀ ò bá ti sílé wọn àti alákùnrin yẹn wọ́n tún jọ ṣàgbèrè torí pé wọ́n ti fẹ́ra wọn lọ́jọ́ ti pẹ́ rí ṣùgbọ́n tó padà tó ríra wọn kò jẹ́wọ́ fọ́kọ pé ó ti fẹ́ rú èèyàn báyìí rí kò jẹ́wọ́ ìrìnàjò yẹn fọ́kọ ṣùgbọ́n tó kọ̀ wá sí ti sílé alákùnrin yóò tún pé ọ̀rọ̀ sí yóò tún tọ̀ lọ tó yẹ kó dẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ lemọ́lemọ́ Ọlọ́run sọ pé kò jẹ́wọ́ ẹ̀ lówùúrọ̀ ẹ̀ kí ni ohun tó gbé pamọ́ sínú ayé rẹ̀ kí ni ohun tó ń fọwọ́ bò táyé ò rí Jésù sọ pé ó ní ohun gbogbo tá a bá ṣe ní abẹ́ òrùlé à ń bọ̀ wá kéde rẹ̀ torí mọ́ dòde ìgbà tí a ó fi ẹ̀ṣẹ̀ yẹn hàn ọ́ lójúkojú báyìí tètè jẹ́wọ́ ẹ̀ báyìí sẹ́tù ẹ̀ báyìí kó o tó kú sẹ́tù ẹ̀ kí ló fọwọ́ bò nínú ayé rẹ̀ kí ló fọwọ́ bò nínú ayé rẹ̀ kí ló gbé pamọ́ nínú ayé rẹ̀ arábìnrin kan ó fi ọ̀rọ̀kùnrin kan torí ó ti pẹ́ tí arábìnrin yẹn ti ń wá ọkọ tí ò dẹ̀ rí sójú ọkọ pọn ìgbà tó dẹ̀ wá rọ́kọ ọkọ tó rí kò fi sínú àdúrà kò béèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣé kò ń fẹ́ torí pé òun ti dúró ti pẹ́ yẹ gbẹ̀mùgbára yẹn ló fi fẹ́ ọkùnrin yẹn ó fẹ́ tán káṣíìrí tó wá padà tú sí lọ́wọ́ ó dẹ̀ ti wá lóyún fún káṣíìrí tó wá tú sí lọ́wọ́ pé arákùnrin gan ti ṣe wedding pẹ̀lú èèyàn kan tẹ́lẹ̀ tó díyẹ ti bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ fún ẹ wo irú ìgbé ayé burúkú bẹ́ẹ̀ irú ipò wo ló fẹ́ kí obìnrin yẹn wà irú ipò wo ló fẹ́ kí obìnrin yẹn wà arábìnrin kan náà ti wà tí mo gbọ́ sórí rẹ̀ rí tí ó ní ìgbé ayé àṣírí kan tó ń fi pamọ́ fún ọkọ ìjẹ́ pé àwọn aládùúgbò ló padà wá pé ọkọ sẹ́yìn ọkọ àfẹ́sọ́nà ni o ló pe ọkọ sẹ́yìn pé báyìí nírú èyàn tí ìyàwó rẹ̀ jẹ́ ó sì confront ìyàwó ẹ̀ pé òun gbọ́ nǹkan báyìí sọ ìyàwó lè deny ẹ̀ mọ́ nǹkan tó dì sọ́ọ̀fù relationship yẹn nìyẹn kò sí tí ò fi bí ọkùnrin yẹn tán ọkùnrin yẹn ní láìkọ́ ní wọ́n sòwò àti ọ̀pọ̀ torí pé irú èyàn tó lè ṣe nǹkan báyìí fóun yóò di dandan pé tó bá rí n tó máa pa òun yóò dákẹ́ náà ni kí ló kù pamọ́ nínú ayé rẹ̀ kí ni tó fi pamọ́ nínú ayé ǹjẹ́ rẹ pé ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú lórí tí mo sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti túká ló ti borí sápọ́n lórí tí mo sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tàbí kókó túká ǹjẹ́ ẹ wádìí tó fa ìtúká wọn ẹ̀yà ká sọ kíníkà fún mi rí ó ní ẹni tó ń bá ṣiṣẹ́ tó jẹ́ ọ̀gá òrí ó ní wọ́n ṣe wedding yẹ ayé gbọ́n ọ̀run mọ̀ wọ́n ní wedding yìí ò ju bóyá oṣù méje lọ tó fi borí sápọ́n wọn ò rí wedding yẹ tó dòní olónìí wọ́n ní in tó dẹ̀ ṣẹlẹ̀ àárín àṣírí yẹn wà láàárín ọkọ àtìyàwó tẹ́mánẹ̀ ló bí ìyàwó kò ní sọ ánìkan bèèrè lọ́wọ́ ọkọ náà sì jẹ́wọ́ ọkọ náà jẹ́wọ́ ìjẹ́ pé ká ní wọ́n ti ṣí kíní ìhara wọn ká ló ti jáwọ́ rẹ̀ ìjẹ́ pé in tó bà láyé jẹ́ nínú ìgbéyàwó wọn báyìí kò ní bà láyé jẹ́ in tó bàjẹ́ nínú ayé wọn báyìí kò mọ̀ ní ìbàjẹ́ kí ló gbé pamọ́ nínú ayé rẹ̀ kí ló gbé pamọ́ nínú ayé rẹ̀ wúmà kan wà tó jẹ́ nọ́ọ̀sì mi ni wúmà àwọn àjọ sọ̀rọ̀ ní hospital ìlú bíi tàbí ṣiṣẹ́ wúmà yẹn ní pé ọ̀pọ̀lọpọ̀ students lè pé nígbà tán bá lọ torí pé àwọn òkè àbọ̀tì fún wọn wọ́n máa lọ sí hospital mi lọ àbọ̀tì nígbà táwọn yẹn bá ṣèṣe kúṣe lára wọn hospital àwọn náà máa gbé wọn wá nígbà tó bá di pé ń dákú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn ló ṣe pé wọ́n bá wọn ṣe oyún bóyá ẹni tó lọ bá wọ̀ expert àti balẹ̀ ọmọ jẹ́ ilé ọmọ àti ìlú wò ẹlòmíì wọn tẹ̀sí gbé nígbà tó yẹ pé tiẹ̀ ti damage wọn kú gbé kúrò yẹnyẹn ojú wọn dẹ̀ gún régé kí ni ohun àṣírí tó gbé pamọ́ nínú ayé rẹ̀ tó yí òkúta bù tó rò pẹ́nikẹ́ni rí ọlọ́run rẹ̀ sọ fún olówó rẹ̀ pé kó yí òkúta yẹn kúrò yí kúrò níbẹ̀ ohun tó yí bí àṣírí àtijọ́ yẹn nínú ayé rẹ̀ tó jẹ́wọ́ tó rò pé kò sẹ́nikẹ́ni tó mọ̀ yẹ bí ọba ayé ò rí ọ tọ̀run wù ọ́ mọ́ gbàgbé pé àtìmọ́lé àti òkòkò kedere níwájú ọlọ́run ohun gbogbo tó gbé pamọ́ sínú ayé rẹ̀ ohun gbogbo tó rò pé egbé ti regbè nínú ayé rẹ̀
Ọlọ́run sọ fún ọ báyìí lówùúrọ̀ yìí pé kó o ṣí yí tó fi dì yẹ kúrò kí Ọlọ́run lè wo ayé rẹ sàn. Ọlọ́run sọ pé kó yí, má gbàgbé pé gbàtà tó yí òkúta kúrò ní Lásárù tó lè jáde, ní o tó ti kú tó lè di alààyè. Tó o bá yí in tó kú láyé rẹ yóò lè di alààyè, in tó ti kú tó yí òkúta bò yẹ kò lè di alààyè, kò lè di alààyè. Tí o bá sì di alààyè kò ṣeé ṣe fún ọ láti rí Ọlọ́run, kò ṣeé ṣe fún ọ láti rí Ọlọ́run. Gbogbo orúṣẹ́sì tó bá ṣe lábẹ́ ìdìbò bẹ́ẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ọlọ́run sọ fún ọ lówùúrọ̀, Ọlọ́run kọ sí ọ wípé kí ló kú ní ayé rẹ tó yí òkúta bò. Ẹ̀mí mímọ́ dúró lówùúrọ̀ yìí láti wò ó sàn. Ǹjẹ́ o ṣetán rà? Ǹjẹ́ o ṣetán láti tú àṣírí ohun kọ̀ọ̀kan ayé rẹ kí Ọlọ́run kó lè bá wo ayé rẹ sàn? Wọ́n dàbí Màtá, ẹni tí Ọlọ́run dúró ní etí ibojì Lásárù tó sọ fún pé kán ṣí òkúta náà, ṣùgbọ́n tó mú àwáwí wá wípé Olúwa yóò ti máa run. Olúwa ó ti pẹ́ nígbà tí oníwàásù bá dúró tó ń wàásù lemọ́lemọ́, tí oníwàásù ń sọ̀rọ̀ lórí pé kò ṣe àtúnṣe ìrìn àjò rẹ, tó ṣe pé nígbà tó bá tó rántí àyàrí alágàràgà, ṣùgbọ́n tó fi ń kọ̀ sóòlù ara rẹ ni pé ó kúkú ti pẹ́ jàre, Ọlọ́run ti dáríjì mí. Ọlọ́run fi ń yí Ọlọ́run rẹ̀ pé àfi kó o ṣí kó o ṣe àtúnṣe. Wọ́n ọ̀tọ̀ ní ìgbàlà, ọ̀tọ̀ ní àtúnṣe. Pásítọ̀ rẹ̀ mi kan wà tí èmi àti ẹjọ́ sọ̀rọ̀ lórí òkè lọ́jọ́ kan. Wọ́n sọ fún mi pé àwọn kan gbàdúrà bóyá tó bí wọn wọ́n ọmọ, àṣé kò síbi tí àti tẹ̀, kò síbi tí àti tẹ̀, wọ́n wọ́n ọmọ ní kò sì síbi tí àti tẹ̀ tán. Wọ́n ti lọ lé aláwọ̀ ìfásitì gbé nǹkan kan fún wọn pé gbogbo ẹ̀. Bí pásítọ̀ rẹ̀ mi á ṣe Ọlọ́run gbàdúrà, Ọlọ́run sọ fún un pé àwọn wọ̀nyí pé kó ti tẹ̀lé aláwo, ọkọ dẹ̀ ń parọ́. Ọ̀rẹ́ mi tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ṣe béèrè lọ́wọ́ wọn pé ẹ ṣe nǹkan kan báyìí nǹkan ibi báyìí lẹ yà lọ. Pásítọ̀ tó jẹ́ ọ̀rẹ́ mi, Ọlọ́run sọ rìvíìlì àṣírí ẹ̀ fún débi pé gbogbo bọ́ ṣe rìn pátá lọ́nà fi hàn. Báyìí lẹ rìn, ọjọ́ báyìí lẹ lọ, nǹkan báyìí lẹ ṣe. Síbẹ̀ ọkọ sì ń jiyàn pé rárá àwọn ò ṣe, kó tó wá di pé ìyàwó ni eléyìí tó òótọ́ ni. Ìjọ pé bí ẹlòmíì bó ṣe gbọ́ òtítọ́ Ọlọ́run tó ń hámà ọkàn rẹ̀ lórí ohun tó ṣe pamọ́ kò ní jẹ́wọ́. Ìjọ wọn fi kọ̀ǹsólù ẹ̀ ni pé ó ti pẹ́ torí pé ó ti pẹ́, Ọlọ́run ti dáríjì mí. Ọlọ́run ò tí ì dáríjì ọ́, àfi kó jẹ́wọ́ ẹ̀ kó ṣe àtúnṣe. Yín tó bòyẹ́ ń tó fi rọ́pò mọ́lẹ̀, wọ́n ní bí rọ́bà lọ lógún ọdún, ọjọ́ kan lòótọ́ á bá. Yín tó gbé pamọ́ yẹ, Ọlọ́run dé etí ibojì nǹkan yẹn láàárọ̀ ń sọ fún pé kó ṣí. Ọlọ́run sọ fún pé kó ṣí ń tó fi rọ́pò mọ́lẹ̀ yẹ, Ọlọ́run sọ fún pé kó ṣí lówùúrọ̀. Kí ló bò mọ́lẹ̀ nínú ayé rẹ̀? Ọlọ́run sọ pé kí yín tó ṣe pamọ́ yẹ, Ọlọ́run kọ sí ọ báyìí pé kó jẹ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ní lọ bímọ sílùú mi, wọ́n máa gbèrú lọ́rin, wọ́n lọ bímọ sẹ́kọ̀ọ́, wọ́n lọ fóbìnrin àjòjì sẹ́kọ̀ọ́, wọ́n gba lẹ́sí fún bẹ́ẹ̀, wọ́n bímọ síbẹ̀ torí pé ìyàwó sì lọ́rin ò bímọ. Wọ́n dẹ̀ mọ àpíẹ̀ ní chọ́ọ̀chì bíbá pé ìyàwó kan náà làwọn sì ní. Ọlọ́run ní kò ṣe àtúnṣe lówùúrọ̀. Ìyìn tó yí òkúta bònú ayé rẹ̀ yẹ, Ọlọ́run ní kò ṣí lówùúrọ̀. Ọlọ́run sọ pé kò ṣí lówùúrọ̀. Kí ló gbé pamọ́ nínú ayé rẹ̀? Kí ló fi pamọ́ sínú ayé rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ fake certificate ló fi ṣiṣẹ́. Certificate tó fi ṣiṣẹ́ tó fi wà níbi tó dé lónìí, ní ipò gíga tó dé lónìí, fake certificate ni. Ọlọ́run sọ pé kó lọ jẹ́wọ́ báyìí. Bàbá Gbélé Àkànní nínú wàásù wọn kan, wọ́n ní pé wọ́n láwọn ṣe student conference kan, pé student kan ní conference yẹn ó ní láti fàyè ẹ̀ fún Jésù. Ó sun ẹkún nígbà tẹ́ máa rẹ̀ sí ọkàn ìtìná mú ọkàn ẹ̀. Àwọn tó ti sin lọ́jọ́ pípẹ́ ló wá bẹ̀rẹ̀ sí ní wú díẹ̀ jáde. Àti gbogbo certificate láti primary school tó fi dé master, gbogbo ẹ̀ òrìjó ṣe ló dọ́gbọ́n sí gbogbo ẹ̀ tó fi ní master ṣe ló dọ́gbọ́n sí. Ṣùgbọ́n nígbà tí ọwọ́ ẹ̀mí mọ́ bá, ó ní láti tú àṣírí àwọn kan wọ̀nyẹn. Ó wá ṣẹ̀ṣẹ̀ lọ bẹ̀rẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ó ṣẹ̀ṣẹ̀ wá lọ gba jamp. Gbogbo àwọn iléèwé tó ti gbà kọjá tó ṣe irú ẹ̀, ó láti ráìtì wọn pé mọ̀gòmọ́gó ló ń ṣe. Ọlọ́run sọ fún ọ báyìí, ṣètò ẹ̀ báyìí kó o tó ṣètò ẹ̀ báyìí. Ọ̀pọ̀lọpọ̀ bíṣọ̀bù ló bí mọ pamọ́, ọ̀pọ̀lọpọ̀ rẹ́fẹ̀rìn ló bí mọ pamọ́, ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló bí mọ pamọ́ síta tíyàwó mọ̀, ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ní ju ìyàwó kan lọ, tó ṣe pé gbogbo ibi tán bá ti ṣiṣẹ́ ìránṣẹ́ dé, gbogbo ibi tán bá ti pè wọ́n fún iṣẹ́ ìránṣẹ́, gbogbo ìlú ibi tán bá ti lọ, gbogbo bẹ̀ náà ní àlè sí, náà ní girlfriend sí, náà ń bímọ sí fún wọn. tó pé ẹni tàǹtàn máa láwọn pé wọ́n fún ministration níbi bẹ̀ wọ́n á tún lọ sí fojú gán ní ìyàwó yẹn ìgbà mẹ́ta bá parọ́ fún ìyàwó ti lé pé àwọn fẹ́ dórí òkè yé ara àwọn bí ìyàwó tó bímọ fún wọn tó ti fi kọ́ lu yọ wọn lẹ́nu pé àgbọ̀mọ wa kọ́ ọmọlẹ́tọ̀ bá wà o àgbẹ̀ ló tún sáré yọjú sí Ọlọ́run sọ pé kò tún àṣírí yẹn lówùrọ̀ ìtọ́ bò tètè tú báyìí
Ọlọ́run dé ló ti bójú tó gbé pamọ́ yẹ Ọlọ́run wá sọ pé kò tí kí o lè wo ayé rẹ sàn. Rántí pé bí ìta bò mọ́lẹ̀ tí a kò bá sí ìta bò tí a kò bá sí ìta fi bò lójú kò lè jáde wá. Bí a kò bá sí òkúta kò ní ibojì Lásárù kì yóò jáde, òkú ò ní dálàyè, òkú ò ní dá yín tó sin o lè rí ìdáríjì lórí ẹ̀ bó o bá jẹ́wọ́ ẹ̀, bó o bá jẹ́wọ́ ohun tó o sin nínú ayé rẹ, bó o bá jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ ọjọ́ pípẹ́ nínú ayé rẹ yìí tó dọwọ́ bò lẹ́yìn tó lò nígbàlà yìí tó tún padà sí nínú tó tún lọ ṣe lẹ́yìn tẹ́nikẹ́ni ò mọ̀ tí pásítọ̀ mọ̀ tó dọwọ́ bò tó sojú mímí. Ọlọ́run sọ pé kò jẹ́wọ́ ẹ̀ báyìí lówùúrọ̀ ẹ̀, jẹ́wọ́ sẹ́tù ẹ̀ báyìí, sẹ́tù ẹ̀ báyìí, jẹ́ kẹ́mi mímọ́ sànú ẹ̀, sẹ́tù ẹ̀ báyìí, jẹ́ kí ẹ̀mí mọ́ ráyè nínú ọkàn ẹ̀ kó sẹ́tù ẹ̀ báyìí, sẹ́tù ẹ̀ báyìí kí Ọlọ́run kó lè wò ọ́ sàn, kí Ọlọ́run kó lè wò ọ́ sàn, kí n tó ti kú yẹ kó lè bá di àlàyé. Egungun gbígbẹ ní ọ̀pọ̀lọpọ̀ má gbàgbé Ọlọ́run sọ fún Èsíkẹ́lì ó ní sí àwọn egungun gbígbẹ wọn lè di àlàyé, ó ní Olúwa ìwọlé yé egungun gbígbẹ ayé rẹ sì lè gba ìsọjí, ìtókù nínú ayé rẹ sì lè jíǹde padà. Iye tó bá gba Jésù láàyè nínú ayé ẹ nígbà tó bá mú ohun tó fi bò yẹ ìbòjú tó fi bò kíní yẹn pamọ́ nígbà tó bá mú kúrò lówùúrọ̀ Jésù rẹ́dì láti wo ayé rẹ sàn, ó rẹ́dì láti wo ayé rẹ sàn. Má ṣe bí màtá lówùúrọ̀ yìí, wọ́n tún fi excuse kẹ́wọ́ bí ipò tó wà yẹ ipò tí irọ́ gbé ọdẹ yẹ jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run pé irọ́ ló gbé ọdẹ bẹ̀. Ọlọ́run mọ̀ pé irọ́ ló gbé ọdẹ bẹ̀ ṣùgbọ́n Ọlọ́run nílò kó jẹ́wọ́ ẹ̀, Ọlọ́run nílò kó jẹ́wọ́ ẹ̀ kóhun tó lè wò ọ́ sàn, kóhun tó lè wo ayé rẹ sàn. Ìwọ tó yẹ pé irọ́ ló fi dé ipò gíga rìsọ́ọ̀tì tó fi dé bẹ̀ fake result ní jẹ́wọ́ ẹ̀ lówùúrọ̀ yìí, jẹ́wọ́ ẹ̀ lówùúrọ̀ yìí, jẹ́wọ́ ẹ̀ lówùúrọ̀ yìí. Kí ló fi rọ́bù mọ́lẹ̀ nínú ayé ẹ̀? Ẹlòmíì ti ṣe oyún rí kó tó di pé ó fẹ́ ọkọ rẹ̀ bọ̀ torí pé ńgbà tó fẹ́ ọkọ rẹ̀ ọlọ́ọ̀jọ́ nídìí ilé kó tó lóyún kò tó jẹ́wọ́ fọkọ ẹ̀, o ní láti jẹ́wọ́ ẹ̀ wàá jẹ́wọ́ ẹ̀, o ní láti jẹ́wọ́ ẹ̀ fún ọkọ rẹ̀, o ní láti ṣàtúnṣe rẹ̀. Ègbé ò rè gbé, ègbé ò sì rè gbè lórí rẹ̀ àti kó jẹ́wọ́ ẹ̀. Ọlọ́run retí ìjẹ́wọ́ rẹ̀ lórí nǹkan yẹn, Ọlọ́run retí ìjẹ́wọ́ rẹ̀, Ọlọ́run retí ìjẹ́wọ́ rẹ̀. Mọ̀ sọ pé ó ti pẹ́, àkọ́kọ́ kọ́ láti máa ṣe àwáwí bíi màtá wípé Olúwa kiri ó ti pẹ́ ẹ̀, ó ti pẹ́ yóò ti mọ ọrùn. Ọlọ́run mọ̀ pé yóò ti mọ ọrùn, Ọlọ́run mọ̀ pé tó gbé pàmò yẹn ti rùn náà lójó sọ fún ọ pé kò ṣí. Ọlọ́run ò wo òórùn yẹn bí kò bá ṣe pé ìdánràn rẹ kó lè bá àṣẹ kí ni o kó lè bá wò ó sàn kí òórùn yẹn lè kúrò, kí òórùn tó gbé pàmò yẹn kó lè bá kúrò. Ìwé Jóòbù orí 31 ẹsẹ̀ 33, Jóòbù 31:33. Bí mo bá bo ìrékọjá mi mọ́lẹ̀ bí Ádámù. Bí mo bá bo ìrékọjá mi mọ́lẹ̀ bí Ádámù. Ní pípa ẹ̀bi mi mọ́ ní àyà. Ní pípa ẹ̀bi mi mọ́ ní àyà mi tó pípa ẹ̀bi mi. Kí l'Ádámù ṣe? Nígbà tó Ọlọ́run bí pé Ádámù. Ó ní Olúwa mo gbọ́ ohùn rẹ̀ ẹ̀rù sì bà mí. Àbọ̀ ti jẹ́ nínú èso tí mo ní kọ́ mẹ́jẹ náà ni ó ní Olúwa aya tó fi fún mi nì. Tẹ̀ka kó yẹ kó tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ àwáwí ní í ṣe. Àwáwí ní í ṣe. Ẹ bá mi túmọ̀ ẹ̀ kà. Bí mo bá bo ìrékọjá mi mọ́lẹ̀ bí Ádámù. Bí mo bá bo ìrékọjá mi mọ́lẹ̀ bí Ádámù. Ní pípa ẹ̀bi mi mọ́. Iye tó pamọ́ ní ọkàn àyà rẹ̀ yẹ. Má gbàgbé Bíbélì ní pé bí èmi bá gba ẹ̀ṣẹ̀ láàyè ní ọkàn mi, Ọlọ́run kì yóò gbọ́ tèmi. Iye tó bò pamọ́ yẹ Ọlọ́run rí. Ọlọ́run rí iye tó gbé pamọ́ yẹ. Èsì tó jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run lówùúrọ̀ yìí. Ìgbé ayé burúkú tó ti gbé sẹ́yìn yẹ èsì tó jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run lówùúrọ̀ yìí. Ìgbé ayé kíkà tó ti gbé yẹ èsì tó jẹ́wọ́ ẹ̀ fún Ọlọ́run lówùúrọ̀ yìí. Mo gbọ́ sítórì kan rí ìránṣẹ́ Ọlọ́run kan nígbà tó wà ní service lẹ́nu iṣẹ́ kó tó di pé ó wọnú iṣẹ́ ìránṣẹ́ ó jí drum. Nígbà tó wọnú iṣẹ́ ìránṣẹ́ ó ní Ọlọ́run wá fi ìran kan hàn, ó wá rí pé òun wẹ odò, gbà tó wá wẹ odò yẹn dàní òun wá rí drum. Gbogbo bó ṣe ń tọ́ láti bypass drum yẹn tó bá tún wẹ̀ síbí drum yóò tún wá pẹ́ mbẹ́, tó bá tún wẹ̀ sẹ́gbọ̀n báyìí drum yóò tún wá pẹ́ mbẹ́ tó fi jí. Ìgbà tó wá lọ wádìí lọ́wọ́ Ọlọ́run lọ́lọ́run wá sọ fún lọ́lọ́run wá rán létí drum tó jí níbi iṣẹ́. Sọ́rí pé ẹgbẹ́ ò rí gbé báyìí yòbó ní kò sá ṣe gbé àṣepamọ́ ló wà, àṣepamọ́ yẹ fúngbà díẹ̀, àṣepamọ́ yẹ lọ́lọ́run sọ fún kókó sí in tó fi bò yẹ in tó fi bò pamọ́ yẹ lọ́lọ́run sọ kókó sí lówùúrọ̀. Imagine kó ti jí lẹ́nu iṣẹ́ kó tó di pé wọnú iṣẹ́ ìránṣẹ́ kí ni ẹ̀ wá dènà rẹ̀ nínú iṣẹ́ ìránṣẹ́ báyìí. Ó fẹ́ tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ ṣùgbọ́n kí ni drum tó jí yẹ ó ń blọ́ọ̀kù ẹ̀ kò tó lọ, ó ń blọ́ọ̀kù ẹ̀ kò tó lọ kò tó tẹ̀síwájú, kò tó kó lè tẹ̀síwájú. Drum tó jí lẹ́nu iṣẹ́ rẹ̀ nígbà yẹ kò tó kó lè tẹ̀síwájú torí pé kò jẹ́wọ́ ẹ̀. Kí ló wà nù ayé rẹ tí òjò tẹ̀síwájú ní ìrìn àjò òkú òní jẹ́yìn ó tẹ̀ ẹ̀yin gbọ́ kó kú kó lójú kan ni. Kí
kíní yẹn ò ní jẹ́ kó lè tẹ̀síwájú tó bò mọ́lẹ̀ ò ní jẹ́ kó lè tẹ̀síwájú nínú Ọlọ́run kò ní jẹ́ kó lè tẹ̀síwájú nínú ìrìn àjò ìgbàgbọ́ kò ní jẹ́ kí Ọlọ́run kó rí náà rí ọ àfi kó o ṣí n tó fi bò lójú ó ṣe yí kúrò lówùúrọ̀ yìí n tó fi bo àìṣedédé rẹ mọ́lẹ̀ lówùúrọ̀ yìí ó ṣe yí kúrò nínú ayé rẹ yí kúrò nínú ayé rẹ lówùúrọ̀ yìí kí Jésù lè wo ayé rẹ sàn kí n tó ti kú nínú ayé rẹ yẹ kó lè gba ìsọjí lówùúrọ̀ yìí kí n tó ti dòkú nínú ayé rẹ yẹ kó lè gba ìsọjí kí n tó fara sin nínú ayé rẹ yẹ kó lè wá sínú ìmọ́lẹ̀ Kristi lówùúrọ̀ yìí ó ṣe ṣí lówùúrọ̀ yìí ó ṣe ṣí lówùúrọ̀ yìí ó ṣe ṣí lówùúrọ̀ yìí gbogbo nǹkan tó bá wù kó jẹ́ olórí ohun tó bá wù kó ṣe rí ihun tí yóò rò pé òun gbé pamọ́ yẹ ó lè dàdílé èèyàn rú mọ́ gbé pamọ́ gbogbo nǹkan tó lè wù kó ti ṣe sẹ́yìn nínú ayé rẹ̀ Jésù ń bá ọ sọ̀rọ̀ lówùúrọ̀ yìí pé kó o ṣí irọ́ tó fi bo ìrìn àjò ọjọ́ pípẹ́ yẹn lójú Jésù sọ pé kó o mú ọ̀rọ̀ yẹn kó o báyìí kí o lè wo ayé rẹ̀ sàn kó o lè wo ayé rẹ̀ sàn kó o lè gbà ọ lọ́wọ́ ìdálẹ́bi ọkàn ìgbà gbogbo bí ọ̀pọ̀lọpọ̀ bá ti gbọ́ wàásù lórí àtúnṣe báyìí ọkàn rẹ̀ ó lágaraga ní nítorí àwọn tó ti ṣe sẹ́yìn tó yẹ kó ṣe àtúnṣe ẹ̀ tí ò ṣe èéṣe tó fi kúkú ṣe àtúnṣe báyìí èéṣe tó fi kúkú gbà kí ìdálẹ́bi mọ́ ìjọba lọ́kàn rẹ̀ gbogbo gbà sí àtúnṣe báyìí Jésù wà nítòsí rẹ̀ báyìí mo gbàgbé Bíbélì wípé kíyèsí èmi wà lẹ́nu ilẹ̀kùn mò ń kàkù pé bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tó sì ṣílẹ̀kùn èmi wọlé tọ̀ Kristi ń kalẹ̀kùn ọkàn rẹ̀ lówùúrọ̀ wípé ohun tó fi pamọ́ yẹ tó rò pé nìkan ò rí ó sọ pé kò jẹ́wọ́ lówùúrọ̀ yìí ń tó fi pamọ́ yẹn yìí kúrò ní ìparí Proverbs 28:13. ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tó jẹ́wọ́ tó wá tún wá kọ̀ ọ́ sílẹ̀ òní yóò rí àánú gbà. Ọlọ́run sọ fún ọ pé kóun tó lè ṣàánú rẹ lówùúrọ̀ yìí kóun tó lè mú un tó ti kú nínú ayé rẹ kóun tó lè sọ di alààyè àfi kó o jẹ́wọ́ ohun tó bò mọ́lẹ̀ ihun tó gbé pamọ́ yẹ àfi kó o jẹ́wọ́ rẹ̀ má ṣe bí Ádámù ẹni tó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ má ṣe bí Ádámù ẹni tó fi ẹ̀bi ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́ ní ọkàn rẹ̀ má tọ́jú ẹ̀ṣẹ̀ rẹ̀ pamọ́ èyí tó gbé àṣírí ọjọ́ pípẹ́ yẹ pamọ́ ó tó àkókò ní fún ọ ọ̀pọ̀lọpọ̀ bíṣọ̀bù ló ṣe pé nígbà tó bá kú tán làṣírí wa mọ̀ tó kó ti bímọ síbì kan torí pé nígbà tán bá ń sòkú lẹ́wàá rí táwọn èèyàn kàn sọ̀kalẹ̀ nínú ọkọ̀ èwo tó làwọn ará ilé yìí o nígbàdí tán máa kọ́ ọmọ yọyọ náà máa fà wọ́n tẹ̀ra wọn náà máa jọ rẹ́fẹ́rẹ́nì bí ìmúmu bóun ti yín ti jẹ́ kò lè àmọ́ pé kò ní sọ fún yín torí ipò tó wà pé rẹ́fẹ́rẹ́nì ni kò ní fẹ́ kẹ́ni owó oúnjẹ ní ẹ̀tẹ́ so nítorí náà ó ti fẹ́ wá láti bí ọdún mélòó kan sẹ́yìn gbogbo ọmọ tá a bí fún nígbà tán bá ṣe àwòjú àwọn ọmọ wọn bá jọ rẹ́fẹ́rẹ́nì rẹ̀ bá nílò sọ pé rọ́nà ń pa mọ́ bò ń tó wà nú ayé rẹ̀ yẹ mọ́ bò ohun tó fọwọ́ bò mọ́lẹ̀ yẹ Ọlọ́run ní kókó ṣí kúrò ohun tó fi nǹkan bò mọ́lẹ̀ yẹ Ọlọ́run kò ní kókó ṣí kúrò kí òun lè wo ayé rẹ̀ sàn kí ohun tó kú yẹ kó lè bà jáde wá mọ́ gbàgbé pé lẹ́yìn ìgbà tá tó ṣí òkúta lẹ́nu bojì Lásárù òní Lásárù tó lè jáde wá gẹ́gẹ́ bí alààyè òní Lásárù tó kú ló tó lè di alààyè tó o bá ṣí tó yí òkúta pamọ́ tó yí nǹkan bònú ayé rẹ kò lè di alààyè Ọlọ́run kò lè wo ayé rẹ sàn dìde lórí ẹ. mo nígbàgbọ́ pé Ọlọ́run ti fọwọ́ tọ́ ayé rẹ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run alààyè tí o gbọ́ tán yìí o lè fẹ́ láti mọ ikọ̀ àti ìríjú Ọlọ́run tàbí fún àdúrà àti ìmọ̀ o lè pè sórí aago yìí 08065935539 ẹ máa tẹ̀síwájú nínú oore ọ̀fẹ́ Kristi.